àwọn 419. Èmi 419. Ohun tí òun là kọjá o jọ̀wọ́. Kí dẹ̀ ní dáàdi yín dẹ̀ bàbá yín sí tọmọ ra gàrí ẹ̀yin lẹ̀ bá dẹ̀ lọ bàrà gàrí yàn. Kí ló dé? Ìdájọ́ tí wọ́n bá yín sọ sí sàǹgbà tẹ̀ ẹ̀rọ ọkọ̀ yín ọkọ̀ lẹ́yìn tí ẹ̀rọ yín gàrí tó ti yín ni. Kò já náà kí làwọn ṣe kí ló tẹ̀lé ní sùúrù káwá dé. Ẹ ṣé mi ní kí n lọ ra gàrí kí n fi ṣọ́ọ̀bù sílẹ̀ kí n lọ ra gàrí ní abẹ́jọ́ òun. Ẹ ní sùúrù káwá dé náà. Òun ló níbi ń pọ̀ òun kò ń ṣe mi ti ní kí ó ní sùúrù bó lóun ò lè ní sùúrù àrọ̀ ní òun ò gbà mọ́. Kí dẹ̀ ni kí n ṣe? Àbí ṣé kí n wá wọn lọ bóyá mo tẹ̀sí máa. Òun ló tiẹ̀ ń bọ̀ yìí òun ló ń bọ̀ yìí ọmọ ọkọ yìí. Lápapọ̀ wò gbà máa lọ lé mọ bọ́ọ̀sì bú tiẹ̀ ń bẹ̀ mọ́. Okay there. Can you imagine girl Kabira ẹni mo dẹ̀ ra gàrí lọ́wọ́ ẹ̀ dóò bàbá kan tó tẹ̀ lọ́wọ́ náà kò yẹ kó rí ẹ pé lọ́wọ́ tí mo fún ní 200 naira mo fún báyìí ó dẹ̀ sọ sínú ike ó dẹ̀ ta gàrí fún mi change wọ́n á sọ fún mi pé 100 naira mo fún un mo dẹ̀ lókè ṣí gbà ẹ̀ wò ó dẹ̀ ṣí wọ́n á sọ fún mi pé 200 tó wà ń bẹ̀ yìí o 200 ẹ̀ o ti pa látàárọ̀ o ti fi síbẹ̀ mi nìyẹn imagine sọ fún mi pé 419 ìdí tí ó tẹ̀ work tí ó kí ni màá sọ nọ́mbà wo yes láì ṣe kókó mo wá wò pé àdúgbò dẹ̀ ti fẹ́ máa wá wò pé ṣé màmá embarrass ó ti fáwọn sọ pé 419 ó lè ní ní bọ̀ wá ẹ má ra nǹkan bẹ̀ mọ́. Fún ẹ̀bẹ̀ ní sùúrù kí wàá ní gbogbo sórí yẹn wà fún wa. Olóòrùn ni ká má ra nǹkan bẹ̀ mọ́ ni. Mi ò ní èmi fẹ́ ra nǹkan bẹ̀. Ṣé mi ní change ti tèmi? Ó wà lọ́wọ́ ẹ. Lọ́wọ́ ta ni? Rashida. Láti kí ló ń ṣe bẹ̀? Kò fún mi ní mo sọ ṣé pé mo sọ kalẹ̀ ṣé ó gbọ́n tí mo sọ. Wọ́wọ́ ọ̀gbẹ́ni má gbọ́dọ̀ ṣe rè o. Tó bá jẹ́rẹ̀ ní kò tètè ya stop ẹ̀. Ṣò ti gbọ́ fún mi ní change ti tèmi. Olówó máa tó délé nǹkan tó ṣẹlẹ̀ pé máa fún ẹ. Bẹ́ẹ̀ tí ìrọ̀lẹ́ máa wá bìtì wọ́n. Mo rò pé àwọn tó ń ṣe ò ti padà lẹ́yìn. Àbí kí ló dé ṣé mi ni mo kọ́ bá ẹ ni? Ṣé mi ni mo kọ́ bá ẹ ni? Ṣé tó rọ́ọ̀dẹ̀ náà ló bá mi sọ ta ló ń ṣe mí ta ló ń ṣe nǹkan mi láìpẹ́. Àbí wọ́n ní kò kú ọlọ́mọ òkè ń sùn. Àwọn tí àwọn ti kú pátápátá gan. Ó ń padà wá. Ó wà lẹ́yìn àwọn ọmọ wọn. Bọ̀ ìwọ tí ìyá ti tiẹ̀ òkú yé òkú o. Ó wà láyé o bọ̀ ṣe ló ń bẹ bí aláìsí. Ó gbàgbé ẹ̀ pátápátá. Láì tí ì kú ìyá ẹ̀. Ta ló ń bá sọ bẹ́ẹ̀ mọ́ sí mi? Ebi ò láì kókó àbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Bó bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Ọ̀gbẹ́ni Fẹ́mi lọ́wọ́ ti tẹ̀mí ẹ̀jẹ̀ bẹ̀ wò mi ò ní tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú ẹ. Lórúkọ Jésù ọlọ́wọ́ mi dákun orí irú ẹ̀. Ìyá títí wá oṣù lọ́rùn wá sóríire wà rọ́wọ́ yọ. Ṣoré lè wọ́n ń tẹ̀lé láti lé lọ́tí ń tẹ̀lé. Mo dẹ̀ gbà ládùúrà kan lọ́jọ́ bọ́ ń bẹ̀ torí tó bá bọ́ ń bẹ̀ nínú àbọ̀ ń bẹ̀. Àdúrà ni mò ń gbà kọ́ lọ́jọ́ kó bọ́ ń bẹ̀ ni. Kí ló ṣe lé? Ẹ ti jẹ́ kó máa bínú lọ báyìí sí. Irú kan náà àánú ẹ ló ṣe mí. Àánú ẹ ló ṣe mí. Ṣé o ti gbá? Ó Fẹ́mi náà tẹnu mọ́. Ebi ìyàwó ọmọ bú tó jẹ mí lówó ọmọ burúkú tó jẹ mí lówó ibi ìyàwó rẹ̀ rè tọkọ tí yóò sanwó kò sí kó lé ọwọ́ àròwọ ti rí bí forí pamọ́ sí àbí jẹ́ kí n sọ fún wọn kíní kan ni wọ́n sọ fún ọ sọ fún ọkọ rẹ fúnra ara mi ń bọ̀ èmi rẹ ò lọ́rọ̀ èmi ọkọ rẹ la lọ́rọ̀ sọ fún yìí ń bọ̀ nílé yín nígbà tí ń bá padà dé ẹni tí ọmọ yín rí ní ọ̀sán wò mí. Ìkúnlẹ̀ ọmọ dáadáa ló kúnlẹ̀ rẹ̀ múlẹ́mú. Ọmọ eléyìí sì wá dáa. Ọmọ wo ló dáa? Ọmọ wo ló dáa? Bó bá jẹ́ pé àwọn òbí wọn dáa, tóbi rẹ̀ bá dára lóòótọ́ tó dáa, tó wá láti ilé rẹ̀ bí wọ́n ti wíwù. Ṣé kò yẹ kí wọ́n ti dá owó jọ fún wọn? Kí wọ́n ti sanwó jọ, kí wọ́n sanwó ilé tán gbé? Àbí nítorí tí wọn ò tí ì ṣe ti ń bẹ́nu mi. Èèyàn wà ní kí eléyìí kò nílé.
ọmọ bí mi wà ara sọ̀rọ̀ ndé sọrí èmi ọ̀fọ̀ ara wọn kọ́ lérú ọmọ ẹ̀kọ́ nílé wá ti ẹ̀fẹ́ lé ọkọ rẹ̀ òun ò dúró. ọmọ bàbá àti ìyá rẹ̀ máa wò mí bí wọ́n ní bí lẹ́sàn bí ọ̀sán àwọ̀ ní ẹ̀wò wò mí ilé làásì wa tó sọmọ ló kọ irú eléyìí tí òun àtọkọ rẹ̀ já sùn gbèsè tí àwọn òbí rẹ̀ bá dá ṣé wọ́n ti ní sùn sí wọn lára kí wọ́n lówó tèmi sàn. bàbá àti ìyá wo ló dà. ibi tí ń bọ̀ lọ wá dé òun kì í sì fẹ́ sọ̀rọ̀ o. ọ ti gún mi kẹ́sí ọ̀rọ̀ báwọn. ọmọdé yìí dáa bí mo ti wílẹ̀ ọmọ dáadáa wọ́n sì bí léèrè wọ́n wò rè wọ́n tọ́jú ẹ̀ wọ́n tí ọmọ sọ láti ọmọ sí tó bá wù mẹ́ ṣùgbọ́n ọkùnrin tó pàdé yìí tí ń pè lọ́kọ rẹ̀ òun lọ bẹ́ẹ̀ kùlé sílẹ̀kùn ìyá fún un ìyá bá náwó gan bẹ́ẹ̀ ọ̀bá sì múra yóò jìyà òkú níbà wò ó kọ̀ọ̀kan ẹ̀ lẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ lẹ̀. tọ́ bá kọ̀ọ̀kan rẹ̀ lẹ̀ ṣé wọ́n fẹ́. ìyá tóbi ò ní gbà o. yóò kí mi o owó ilé tèmi nìkẹ́ wa mo ti ẹ̀ ti sọ pé wọ́n bọ́ ọlọ́rọ̀ jákùnjá. wọ́n máa lọ bọ́ọ̀ bá kọ̀ọ̀kan rẹ̀ lẹ̀ wọ́n bọ̀ lé. páànù òkè báyìí wọ́n yọ dédé orí bẹ́ẹ̀dì yín báyìí ni ó ṣe oòrùn ni ó jì ọ́ oòrùn ni ó jì yín lọ́la. ẹni pé tẹ bá yọ páànù yẹn tójò bá rọ̀ lóru òjò máa pa wá. òótọ́ dẹ̀ ni o òjò máa rọ̀ lóru bójò máa rọ̀ òjò dẹ̀ máa pa wá ọmọ tí ọ̀gbọ́rọ̀ òjò ọ̀pá ìyàgò ó sì kéde yóò jẹ ìwọ. Ọlọ́run mọ́ ti ẹ̀ juwọ́ sí mi mo rí ọ̀hún ọ̀dọ́ Ọlọ́run ni torí bẹ́yàn bá dárú rẹ̀ lóòótọ́ bá kíyàn Ọlọ́run gbọ́ àgbá kò sí ìlú rẹ̀ bẹ́ẹ̀ ni kí ni àwo ló wá kí ló wà lẹ́nu wọlé dání èmi ò nílé wọ ibi tí mo ti bá yìí náà dá bí òjò bá bọ́jọ́ nípa sí wo ó jẹ́ mi lówó ọdún kan lé ọ̀rí san mo sì ọ́ lówó lé ọdún kan títí ọ̀rí san oṣù 12 ni mo fi pò yí bí ìtò òru. bàbá ẹ ti ń pariwo ṣé nǹkan ò sí ọ táyé ọmọ dààmú rẹ mo ń pariwo nílé mi ẹ sọ ẹ kó jáde wo n ò bá wọn lọ́rọ̀ sórí wo ó tẹ̀ kí dábàá mo fẹ́ owó mọ́ gbogbo wọn láyé àti lọ́run sọgbọ́ sọgbọ́ mo bu wọn àmọ́ ilé ọlọ́ọ̀ gbọ́dọ̀ mọ́ bọ́ nínú ilé tí n bá ilé dé ìlọ́la tí mo bá bọ́ tó ọ̀kú ẹrù rẹ kó nílé yìí gbàdúgbà tó bu wá gbàdúrà lọ́wọ́ yẹn ojú bẹ́ẹ̀ lọ kí tí mo wá bọ̀ sọ́ọ̀lẹ̀. ẹ mọ ọtún ṣe. ó tiẹ̀ ti ń wá àǹsí àti ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ sá iṣẹ́ tí mo wá wọ́n ní iṣẹ́ kan ní post office ó pọ̀ àpè máa rí gbà bí next week Friday wọ́n ní kí n padà wá tí bá ti wá ṣe máa bẹ̀rẹ̀ sí sanwó yẹn oṣù méjì. mo mọ̀ páyé tí ọ eléyìí tèmi mọ̀ ni pé wọn ò fẹ́ owó kankan lọ́ọ̀ rẹ̀ sọ́ọ́rí iṣẹ́ tó lọ́ọ́ rí nínú ilé ìkọlọ́ ti ṣe. bẹ́ẹ̀ ni àjàká òun wò mìíràn ni wo oníkìrì. gbọ́dọ̀ fẹ́ kí n kẹ́rù lọ ní. mo bàbá rẹ wà tèmi mo bí ọ ni bàbá ti kú bàbá rẹ ti kú. ẹ kókó lọ rẹ bá bàbá rẹ. kí ni ha ṣé èmi bàbá rẹ ni ọgbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ kó bá bàbá rẹ. òkú nìyẹn. ìwọ̀n gbà yín nígbà tí òkú gan-an kí ló dà kíkú tá ìkú rẹ kí ló dé ní kúrì rẹ fọ wà láyé. ọ̀la kókó mọ̀nà. mi ò mọ̀ pé ọ̀rọ̀ tó báyìí à ń bọ̀ wá sí. kọ́rọ̀ ní lélẹ́rìí mo ṣe mú ọ lẹ́yìn. ìbámu tẹ̀lé ọ wá lórí ọmọ bí mi ò ti ní ọ̀rọ̀ bí sọ̀rọ̀ tó nǹkan lórí ọmọ tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pọ̀. owó ọdún kan. àmọ́ nígbà tó wá sọ pé ọjẹ́ olódìdí owó ọdún kan. a sì sin àrùwó gbà. tọ́ wa lọ bùn. nígbà tá a rí gbà. ó yé mi nígbà òkì bàbá tiẹ̀ ọjà bàbá tiẹ̀ lówó ni àbá òyìn ẹ̀yẹ́ ìlàlẹ̀. mo láti pàdé. kí wàá ọkàn gbalẹ̀ lọ́ọ̀ mi náà. ọwọ́ àtọ̀ fún lówó ilé ọdún kan. nígbà tí ò rí san. ọ̀rẹ́ wa sọ̀rí ẹni tí ọba kábùkù rí kò lè mọ iye àpọ́nlé àbùkù ọkàn lónìí. èwo ló dé. mo búra mi kẹsí ọ̀rọ̀ ọ̀rí eléyìí kò lówó san mo ti wọ sáàkùn ẹ̀ mo rí pé kò lè sanwó kò lówó san mo jẹ̀ fún wọn. mo rí bẹ́ẹ̀ náà. sọ̀rí òtítọ́ owó oríṣi méjì ni olùsí wà olórí burúkú wà lórí burúkú ni wọ́n pè ní àbòsí wọ́n ń dá pè ní
bẹ́ẹ̀ ni òsì tí ẹ̀ ń wò àwọn kan olòṣì sẹ́rí àwọn olòṣì tá à ń sọ̀rọ̀ rẹ̀ àwọn ìyà ń jẹ wọ́n àmọ́ wọn ò jìyà bí ìyà bá jẹ tó bá yóò fi lẹ̀ àwọn kan wà lórí burúkú làwọn olórí burúkú ni wọ́n ń dàpè tí wọ́n ń pè ní abòsì àwọn abòsí ìyà ń jẹ wọ́n àwọn náà ń jìyà àwọn àti ìyà wọn ti bọ́ra wọn yé ọ̀rọ̀ wọn yẹra wọn dalẹ́ni wọ́n jẹra wọn dalẹ́ni láwọn méjèèjì abòsí lélẹ́yìn lóòótọ́ ni láti ìgbà tí n ti ń wá tí mo ti ń sìn lówó lèmi náà ti ń ṣàkíyèsí kinní o bàbá yá tó wò sàkún wa ní bàbá ẹ má rò mí pin èmi náà lè kọ́lé mo ní ìwọ yìí lè kọ́lé ìwọ tó dàbí ẹni tí ìyá rẹ̀ bí púpọ̀ tó wá mú kánú wọn tó fi borí àwọn yòókù bẹ́ẹ̀ ni àákíní. ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù ó ti pọ̀ jù wọ́n lọ ti sọ̀rọ̀ má sọ̀rọ̀ tó nǹkan náà ọdún sọ̀rọ̀ ìdílé ọ̀tọ̀. sọ̀rí. ṣé wọ́n lè jẹ́ lè wá lè kọ́lé ni. ṣé mo parọ́ mi lè yóò lè kọ́lé. ọ sọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ bá ọtí sílé ẹgbẹ́ rí sọmọlé ẹyẹ rí. ilé àdodo kọ ọmọlé 2002 wọn ìbẹ̀rẹ̀ àwọn ilé ọmọlé àdodo wọn ò kó yẹ̀pẹ̀ dórí ní ọjẹ́ wọn lè kọ́lé. mo ti mo sàkún ẹ̀ mo ti rí lára rẹ̀ bó ṣe wà wọ́n ti fi ṣèlùdí ìyá ẹ̀ ti lò mo rí bẹ́ẹ̀. àwọn tó máa pọ̀ tí ẹ máa lò ní wọ́n tó máa. náà ni mo sọ yìí. eléyìí wọ́n ti fi lò. ẹ wo eléyìí tèmi mọ̀ ni pé bọ́ọ̀bà ti ẹ̀kọ́ ni ó lè padà kọ́ nínú tọ́bí ti rí ó lè padà kọ́ nínú yóò padà kọ́ sáré nígbà tá a mo ní máa fún yín lò. mo lẹ́yìn òkú ló má. ayọ̀dà máa kó jáde ọ̀rẹ́ pọ̀ náà. Kọ́lá mo máa sọ̀rọ̀ jù mí ọ̀fẹ́ kí ẹ máa sọ̀rọ̀ tó bá wọn ọ̀rọ̀ ẹ ti ń pọ̀ jù má bínú jàre. ó wá pé yóò kọ́ sáré. ó lè kọ́ sáré o. kò rí bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́. wọ́n tẹ̀ tún kọ́ fún un náà ni. àlórí bẹ́ẹ̀ ń bì kan kò rí bẹ́ẹ̀ ń bì kan o. èyí tí ń jẹ gbèsè tó bá jẹ Ìjẹ̀bú lówó Ìjẹ̀bú tó ń ní èpè tó gbóná tó bá ta lépè tọwọ́ gbó lọ tí kìnìún bá pin hánu tí ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n tí wọ́n rẹ́jẹ̀ rẹ̀ nìkan tí mo rí ara rẹ̀ bó wọ́n sì sí yóò ti rí sáré. sọ fún iye ẹ̀tọ́ ọba délé sọ pé mi mo wí bẹ́ẹ̀ pé ó ti lọ. mo tiẹ̀ fẹ́ mọ̀ ìyá rẹ̀. tó bá ní kò rí bẹ́ẹ̀. ilé mi mọ̀ pé bí ló wà mo ní kí sáré tètè lọ fún interview yẹn kó tó di pé mo pẹ́ dán. sí wàhálà wàá bàrè bọ̀ wàá ráàánú Ọlọ́run gbà lónìí. àmín. kò ní dàbí tàwọn àtẹ̀yìnwá tó ti ń ṣe Ọlọ́run á fi lè ṣàṣemọ̀ o tún ní lọ fún interview mọ́ lágbára Ọlọ́run ṣòrí tẹ bá wá pé 100 ìwọ nìkan ṣe lọ máa mú lágbára Ọlọ́run fún tiẹ̀ mú ẹ kó lè change bàtà kan ṣo tó ń wọ̀ kiri láti jọ enjoy àbí kí ló ní mo wí. ewu làsọ tán ọ̀rọ̀ ewu làsọ jáàmù kankan ẹnì kí ni problem ẹ̀ náà tó jẹ́ pé gbogbo gbà tó o bá ti ń bá mi sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ bá àfi kó tún bàjẹ́ èwo ni bàtẹ́.
fún interview ń bí mi. So mo lè ọkọ ṣì wà bẹ́ẹ̀ àbí. Ó ṣì wà bẹ́ẹ̀. Aago mélòó ni kẹwàá? Ó wà bẹ́ẹ̀. Ẹ wá. Aago mélòó fún interview fún mi? Actually aago 8 mi bá ti débi níbi tó 7 bọ́n kọ́kọ́ ló ṣẹlẹ̀ mo kọ̀ rẹ́ nìkan lọ́nà ó dẹ̀ fẹ́ kú àbí nǹkan kan náà mo sọ láti airport wọn dé hospital kan tó yẹ kí n pẹ́ nìyẹn mo dẹ̀ wọ́n pé ojú ló ń rojú ṣàánú mo ẹ̀rẹ̀ débi náà mo pé mo ṣàánú wọn náà èmi náà láàánú ń bì. Ẹ wò kí n má parọ́ fún yín àwọn tí wọ́n níṣẹ́ ṣe tó yẹ pé iṣẹ́ ń ta wọ́n lára láti ṣe wọ́n ti dé ibà ẹlòmíì ti dé ibà láti bí tó 6 ẹlòmíì after 7 ẹlòmíì àṣì gate company yìí bá níta ni so ìwọ̀nba àwọn tó fẹ́ gbà according to nǹkan tó sọ fún yín lọ́jọ́ yẹn pé tẹ́ bá ti wá ṣe interview ó ṣeé ṣe kọ́ employ yín lọ́jọ́ yẹn kẹ́ ẹ múra sílẹ̀ pé fẹ́ wá ṣiṣẹ́ o so bóyá bíi 3 àbí 4 tó fẹ́ gbà wọ́n ti gbà wọ́n dẹ̀ ti gbéṣẹ́ lọ wọ́n ti lọ ṣiṣẹ́ kò síṣẹ́ kankan mọ́ pọ̀ náà fẹ́ lè ṣe. ẹ mọ tó ṣẹlẹ̀ ní pé kò lè sí tó lè drive tó nínú ọ̀gọ́ tó kọ̀ ṣẹlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ̀ ń sọ Yorùbá lẹ́nu ẹ̀pù lẹ́rù pẹ̀lú ṣe fún mi pé tí manager bá dé ń padà wá rí wọn kọ́ ti ẹ̀gbẹ́ nìkan sí ọ̀ kíkan máa relieve ìkànnú àwọn tó gbà ọjọ́ máa swap get ẹ̀. nǹkan ṣẹlẹ̀ ní pé tá bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ bẹ̀yàn ń gba swap àmọ́ nǹkan tí mo rò bí mo lè ṣe fún yín ni pé ìrántí ṣẹ́rí company tó ń wájú ta ọ̀dọ̀ wáyé àwọn tó máa ń ẹ̀wọ̀n mọ́tò tó fi ń kó màálù yìí trailer ńlá wọ́n máa fi ń kó ẹran wọ́n máa fi ń kó ìdú wọ́n máa lọ kó ń gbọ́ ọ̀la wọ́n máa kó lọlẹ̀ Haúsá so mo bí pé tẹ́ bá dé bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí àti pé time tẹ́yìn tún dé yìí iṣẹ́ wọn náà máa dé wọ́n máa resume ṣiṣẹ́ ní after 12 wọ́n máa gbéra ní 4 ìyẹn alẹ́ ló máa ń rìn jù torí bẹ́ẹ̀ yẹn ọ̀nà yẹn ò dáa so tẹ́ bá lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lè gbà yẹn. Kò sí problem kò ṣe pé mi ò lè wa trailer not tẹ wá sọ yẹn ní problem lórí àwọn Boko Haram náà lọ pa olú rẹ̀ dànù ọmọ mi sì kéré. no máa wá máa ṣe. àmọ́ orí tọ́lọ́ ń ṣe fún wa o tá à ń rìn tá à ń yan tí ò sí wàhálà o nídìí sí táyà wọn lè gbọ́n bùjù ìgùrì àyà mi ti já bàtà rí gbé wọn jọ síbítù gbàá wo Ọlọ́run ọba ló fi mí ṣe sábàbí wọn ọwọ́ ògbóni tí wọ́n máa ń kọ ni tó máa ń sọ pé ẹnikẹ́ni tí ìwọ nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́nìkejì rẹ̀. gbogbo ẹ̀nà dákẹ́jàre jọ wá sọ fún mi pẹ̀lú gbogbo orí òwèrè tó lóò ṣe yẹn kí nìkan tó mú bọ̀ nbẹ. nǹkan tí mo mú bọ̀ ni wípé mi ò lóko èèyàn lọ́rùn inú mi dùn gidi ayọ̀ mi kún jọ láìṣẹ́ di yẹ tó ẹ́ pò ti kú mẹ́ inú mi ò ní kódà kan fún mi ṣe inú mi dùn wọ́n fi àwọn ẹlẹ́ o ìranù ló bá wọn o wípé ìyọ̀dé pẹ́ẹ́dé interview ṣebí dírẹ́fà náà ni dírẹ́fà jọ kí mi náà wá ní style kí n máa wa mọ́tò bẹ́ẹ̀ kí ló ẹ̀ṣẹ̀lẹ̀ sí mi ṣé ẹ̀kọ́ náà. jọ torí Ọlọ́run Kọ́ládé kí ló dé náà ṣé wọ́n ṣépè fún ẹ ni. ṣọ́nà ló sọ lẹ́nu yìí sọ fún mi ṣọ́nà ló sọ lẹ́nu yìí àbí kí ló dé náà kí ni mo ṣe fún ẹ. dá mi lóhùn. ẹnì ó máa gbá mi lẹ́nu ni. máa tún gbàjú bẹ́ẹ̀ lọ Ọlọ́run máa tún gbàjú bẹ́ẹ̀ lọ Kọ́ládé àbí kí ló ń porúkọ ẹ̀ òun ṣe Kọ́ládé o kó sì dé ni ẹ wọ́n ti fi orí kó òkun ẹlẹ́nà àwọn tó dẹ̀ ń ṣe wọn padà lẹ́yìn ẹ̀ rárá bó ṣe wà yẹn kí ló dé. kí ni ó ṣe kí ni wàhálà ẹ̀ gangan mo sọ tọrọ fún ẹ wípé mo rẹ pé èèyàn ṣó ti di wàhálà ó ti di jà ní wo ó mọ ohun tó ṣẹlẹ̀ gangan tó bá jẹ́ pé fámìlì tìyẹ ẹ̀gbọ́n ẹ̀ àbá burú ẹ̀ àbí ilé ẹ̀ kan ni mo help ṣé ìkúnlẹ̀ àti ìdùnnú àtàwọn ẹ̀kọ́ ló máa fi kí mi wo fọwọ́n ẹ lẹ̀ o fi wọ́n lẹ̀ jẹ́ kó máa ṣòṣì wọn ṣe iṣẹ́ wo ló fẹ́ fún mi náà driver jọ tí yóò bá ṣẹlẹ̀ sẹ́mi di steering kí ló fẹ́ kó ṣẹlẹ̀. kò gbọ́ nǹkan tí yóò bá wí ni Yorùbá ní tí wọ́n bá ń ju ẹni tó ń ju ọmọ ẹni títa rẹ ni là ń kọ́ gbọ́ wọ́n ti ẹ̀ṣin kọ́kọ́ lọ náà wà lọ sí kí o iṣẹ́ tó ní títí tọ́dọ̀ títẹ kó tó mọ̀ kó tẹ̀ fẹ́ help any other person àbí kí ló dé ṣé wò fẹ́ kúrò ní ìyá ni ò fẹ́ bọ̀ ni. wo mi ò fẹ́ gbogbo ẹ torí ẹ náà lè gbá mi létí ò gbá mi létí gbogbo aládùúgbò ló kú ti mọ̀ wípé ẹnu mi ò ka ẹ wọ́n lè ti mọ̀ pé wọ́n ló ń bọ́ mi òun náà nìyẹn bàtà kan ló ń wọ̀ ló ń ṣe wá mo ní fẹ́ sọ nǹkan fún ẹ ṣó ìgbà tí mo ń bọ̀ sórí ilé epo tó wà ń bẹ̀ yẹn wọ́n sọ pé àwọn need manager ń bẹ̀ mo lè ti rẹ́ni tó ní ilé epo yẹn kí làwọn àìná Ferrari ó ní báyìí ń bè òun máa gbà mí as manager bẹ̀ ṣé kò tọ́pẹ́ ni ó tọ́pẹ́ náà wo bàtà máa ṣe é sìn ni pé mo fi Ọlọ́run bá bẹ̀ máa bì.
má kẹgbẹ́kẹgbẹ́ o má ta tẹ́tẹ́ o má bá wọn máa lé obìnrin oṣù kéré o ṣò ti gbọ́ tó o bá wá gbé first bó ṣe máa ń gbé ní ọ̀tẹ̀ yìí wọ́n mọ̀ pé o ti sọ kí n ra fóònù fún ẹ àfẹ́ fọwọ́ mi. ẹ ṣé sà ẹ̀bùn dájú ẹ̀ṣẹ̀ mi o Ọlọ́run ẹ̀ṣẹ̀ mi gan. Dọ́lápọ̀ mo ṣe kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀. irú ìtẹ̀yìn àti mọ́mí ṣe máa ń pariwo mọ́ra yín yẹn kò máa ń dùn mọ́ mi inú Ọlọ́run kò máa ń dùn tí bá ní kí n bọ́ta pé mo fẹ́ lọ ṣeré nísìnyí báyìí ṣe làwọn ọ̀rẹ́ mi máa pariwo pé àwọn ọmọ mi wọn lè ṣe kọ́ máa já lọ́jọ́ kan tí àwọn ọmọ wọn náà máa complain wọn máa sọ pé kí n má kó bá wọn ọmọ àwọn pé kí n má kó bá wọn lé àwọn pé nǹkan tá à ń ṣe lè wà kí n má kó wá sọ́dọ̀ àwọn ojú tí mi àti bọ́ta mi ì tiẹ̀ lè bọ́ta pé kí n fẹ́ lọ ṣeré. inú mi dùn ayọ̀ mi kún pé ọmọ onílàákàyè ni mo bí ojú ṣe ń tiẹ̀ lójú ń tèmi náà ládùúgbò ìwọ náà ti mọ̀ tí ìyá ẹ bá ti bẹ̀rẹ̀ sí pariwo báyìí kò sẹ́ni tó lè dààmú ṣé o mọ̀ pé ìdílé oníṣọ̀gbọ́n oníyẹ ti wá ni tẹ́gùn ṣọ̀gbọ́n bá ti gùn báyìí ó máa sán bí ara kiri ni ta ló lè dààmú ìwọ fúnra ẹ mọ̀ wo nǹkan tèmi kan lè ṣe ń sìn bó ṣe wá sọ yìí mo ti rí i pé àwa méjì lójú ń tì ládùúgbò tó bá ti wá bẹ̀rẹ̀ ṣe máa kọ́ra mẹ́wù mi máa ra jáde mọ̀ tá bá ti ń ṣe yẹn fún sìn kò ní ṣe ariwo kankan ní símọ́ bó ṣe wá bẹ̀ mí sọ yìí létò bóun sọ bẹ́ẹ̀. àjùmí ni lè ṣe yẹn o. má lọ lá ẹlẹ́nu dànù wo sáré lọ bá mi fọ aṣọ tí mo ní kó bá mi fọ jàre. ó ṣe gan bá mi fọ. rẹ̀ kò sí wàhálà sà máa wà mo mọ bẹ̀ sà nǹkan tẹ́ kan máa ṣe fún mi ni pé ẹ bá mi send address ẹ sí orí fóònù màá bá yín sà. ọpẹ́lọpẹ́ ọwọ́ náà ní sá bí ó bá jẹ́wọ́ ibo ní ìbá wà bí ó ṣe ń kó jù yẹn lọ thank you very much ó ṣe ó ń bá mi sọ̀rọ̀ kan lọ lórí fóònù nígbà tí mo pè é lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ tó ń sọ yẹn ò yé mi ṣàlàyé fún mi kí n gbọ́. bẹ́ẹ̀ ni sá nǹkan tí mo try àti sọ ni pé ìjọ yẹn mo lọ fún interview ní tí mo fi rí yín tí mo fi gbé lọ sí hospital yẹn so àti máa dẹ̀ fi dé complaint tí mo apply fún as a driver wọ́n ti parí interview yẹn torí mo late dé bẹ́ẹ̀ bí 12 so wọ́n á jẹ́ pé gbé ètò làwọn ní kí n wá báwọn dẹ̀ ti gba àwọn tó máa gbà ìgbà tí mo dẹ̀ délé ẹ̀rẹ̀ mọ̀ àwọn obìnrin yẹn ṣàbẹ̀sẹ̀ mo ní wo ìtọ́jú fẹ́mi ni pé kára yín ti wà lálàáfíà so ìgbà tí mo á dé hospital yẹn wọ́n náà ti lọlé inú mi dùn bọ́ mi wá ríbi tí máa pè yín sí mi mọ̀ tí máa wá yín sí tó wá pè mí lẹ́yìn nìyẹn ní ìwà dùn gidi gan ló jẹ́ kí n wá rí yín sá báwo dé lára sá. mo ti bẹ́tà ó ṣe I'm sorry about the accident o. tó ní ṣe ló dàbẹ́ ni pé èmi ni mo fi tèmi kó bá tiẹ̀ báyìí. no àlàáfíà yín jù. iṣẹ́ tí wọn náà fẹ́ ṣe ó important as well. Sorry about that. oníṣẹ́ driver ló ń lọ ṣe. bẹ́ẹ̀ ni sá. ṣé o kàwé rárá ni àbí báwo. mo kàwé díẹ̀ sá mo ní BS sá gbogbo bí ti bá dẹ̀ wáṣẹ́ sí ẹ̀ẹ́dẹ̀mọ̀ àwọn complaint tí èèyàn bá ti mọ èèyàn bẹ́ẹ̀ ìgbà míì wọ́n á sọ déètì mi tí wọ́n á débẹ̀ wọn náà ti yẹ so immediately wọ́n máa bèrè years of experience ṣẹ́ni tẹ́ ẹ̀ gbà sí ibi iṣẹ́ láti ṣiṣẹ́ lè ó fẹ́ ní experience lẹ́nu iṣẹ́ mo fi wá wò pé ìgbà tí mo wá rí ẹ̀tọ́ pọ̀ páwọn ní driver ni mo ṣe wò pókè kí n lọ síbẹ̀ ni ó dẹ̀ fi ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn sá. BSc bẹ́ẹ̀ ni sá. ok dáadáa ló máa ṣẹlẹ̀ lágbára lọ mo fẹ́ kó fọkàn ara balẹ̀ pé o ti ríṣẹ́ ní agbára no that's all right o ti ríṣẹ́ ní agbára Ọlọ́run o ti ríṣẹ́ nǹkan tó kàn máa ṣe fún mi ni pé
wà fún mi ní time there kò tí yé tí n bá ti ṣe gbogbo àwọn ètò tí n fẹ́ ṣe tán fúnra ara mi ni màá pè é okay don't worry sùn kó ṣe falala kó fọkàn ẹ balẹ̀ ọlọ́run ò ní dá ẹ̀mí ìwọ náà lógbòdò torí ìwọ ló jẹ́ kí n kúkú jìjì báyìí ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan by the special grace of God wà á ṣe ṣe nù máa àbí mi gan ni kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí ló gbàlà kì í ṣe pé just ordinary ẹ̀mí ló gbàlà tí o bá sí wọ́n mẹ́ kí ló fẹ́ máa ṣe mo appreciate ẹ̀. Tí mo pè é fún ni pé èmi ò ń ṣe ẹni tó ń sọ̀rọ̀ téèyàn ò ní bá bẹ́ẹ̀ mo ṣàdéhùn fún ẹni mo wá fẹ́ mú àdéhùn yẹn mo fẹ́ mú ṣẹ nípa ọ̀rọ̀ iṣẹ́ so iṣẹ́ ti délẹ̀. Ẹ ṣé sà. Ó tọ́pẹ́. Thank you very much, sir. Bẹ́ẹ̀ mo láti kọ́kọ́ bi ẹ́ ní question kan ṣé o lè ṣe politics? Politics. Sà kò sí nǹkan tí mi ò lè ṣe láti bọ́ ìyàwó àtọmọ sà but the only clause kan tó wà ń bẹ̀ ni pé àwọn èèyàn máa ń sọ pé politics is a dirty game yẹn ni mo ń wò. A jẹ́ pé ìwọ náà wà lára àwọn tó hate politics nìyẹn. Yes o hate politics. Báwo ni politics ṣe jẹ́ dirty game? Báyìí máa ń sọ ni. Kò ń ṣe dirty game at all. Politics simple gan. Kò dẹ̀ sí sector tí ó wà ní ayé yìí nínú office politics wà ńbẹ̀ right nínú association politics wà ńbẹ̀ láàrin ìwọ àti ìyàwó ẹ̀nù ilé politics wà ńbẹ̀ láàrin ìwọ àtàwọn ọmọ ẹ̀ gan politics wà ńbẹ̀ kò síbi tí èèyàn ti ń play politics kí wàá ní politics dàbí pé ká kàn gbé ayò ọlọ́pọ́n sáàrin wa kájọ máa tayò ṣé wọn pé wàá fẹ́ win èmi náà fẹ́ win gbogbo ọ̀nà tó bá mọ̀ ló máa gbà láti fi win lèmi náà máa gbà láti fi win kí ló dọ̀tí bẹ́ẹ̀ mi ò ń ṣe tí o lè ṣe politics. Níwọ̀n ìgbà tí ẹ ti wá láyé mi dáadáa báyìí sà máa try ẹ sà. Very good one náà rí bó simple now o máa dupò ni o máa dupò ni ipò honourable ló máa dù House of Assembly ló ń lọ. House of Assembly. Yeah. Sà ó ti pọ̀ jù ó ti ga jù sà sà mi ò lè ṣe ẹbí mi ò gbé o ẹbí mi ò gbé ìyá mi kí ló ń tà mi ò lẹ́bí mi ò lára sà èmi máa rò pé bóyá kẹ́kọ̀ọ́ fi mí ṣe pa bóyá kánsẹ́lọ̀ àbí ṣé àwọn kan máa tẹ̀lé kí n bá máa rówó oúnjẹ ni. Kò pọ̀ jù a jẹ́ pé o ò mọrú oore tó ṣe mí nìyẹn tí n bá ṣe tójú yẹn lọ fún ẹ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀mí mi ló gbalá ẹni tó bá dẹ̀ gbé ní èèyàn là gbogbo ohun tó bá yẹ dáadáa lèèyàn gbọ́dọ̀ máa ronú sí ìyẹn mo sọ pé kó wá lọ dupò yẹn. Sà owó bẹ́ẹ̀ tí wọ́n ń kọ owó ẹ̀ ti pọ̀ ju owó tó ń fi dìbò pọ̀. Ìwọ fìyẹn lẹ̀ sórí owó tó máa ná dáadáa mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ̀mí agbábíàká ni mo sọ bẹ́ẹ̀ dá owó yẹn dáadáa mi bó ṣe máa débẹ̀ dáadáa mi. Sà mo ní suggestion kan sà mo pé gbogbo owó tẹ fẹ́ náà ẹ̀ sà bí àfẹ́fẹ́ kan kò fẹ́ mi mo mọ̀ pa business gan-an o tí n bá ṣí shop tí n bá ṣe business owó tí n bá rí bẹ̀ màmá dáadé ẹ̀ padà sọ́dọ̀ yín èmi náà dẹ̀ máa fi okú bọ́ ìyàwó àtọmọ sà. Nítorí pé o máa dùn ẹ ló ṣe ń sọ bẹ́ẹ̀ owó tí n fẹ́ kó fún ẹ táṣẹ́rẹ́ nìkan tó máa rí bẹ̀ wàá rí pé tó bá tọ̀ wò lákọ̀ọ́kọ́ wàá fẹ́ lọ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin tó ti yé so fìyẹn sílẹ̀ ṣáà dá yẹn kó dáadáa mi ṣùgbọ́n nǹkan ló máa ṣe kí ni nǹkan náà ni pé Kọ́ládé Kazeem ló ń jẹ́ orúkọ àkàndí mẹ́ta ni wàá di Kọ́ládé Kazeem Agbábíàká yẹn
Emujo ejo, come on lelele, come on lelele. My love far away me yo. Oni fẹ́ gba ojú àlàyé mi yo. Lójoojúmọ́ ayé gbogbo ayé ni yo. LKT lórí TV àti rédíò. Ẹ máa wo kàkà ẹ̀, mo bá dùn bó ṣe ṣe bàkà ẹ̀. Jẹ́ ká wá lọ lo yàrá ẹ̀, bíbó ni mo máa máa ẹ̀. One time you're a shot, when you hear the beat make you shake your body. Celebrities plenty for this my body. I'm on the chop your agony. One way we love it go, multi-baby show neto. I can't see the farano, this our match na marathon. Yeah, one way we love it go, multi-baby show neto. I can't see the farano, I'm on this match na marathon. My love far away me yo, only baby ojú àlàyé mi yo. Lójoojúmọ́ ayé gbogbo ayé ni yo. LKT lórí TV àti rédíò. Ẹ máa wo kàkà ẹ̀, mo bá dùn bó ṣe ṣe bàkà ẹ̀. Jẹ́ ká wá lọ lo yàrá ẹ̀, bíbó ni mo máa máa ẹ̀. Ọmọ àtàṣe test, aláhùn àìná go rush. Ó kì í ṣọmọdé no dey blush. Rọra máa pariwo oh my gosh. Tí bá ti lùlù ẹ kó máa dùn. Gbọ́dọ̀ mú ẹ máa kú. Ọmọ àpò mi ti wú. Jẹ́ ká máa lọ kó séwu. Mínímíní máa ní mo. Tí bá ń play mo máa ní go. Àṣàdé go èmi náà ní o. Naija ti yàn kí wọ́n máa rí ṣọ́. Máa lọ fara wé mi o. Òní fẹ́ gba ojú àlàyé mi o. Lójoojúmọ́ ayé gbogbo ayé ni o. LKT lórí TV àti rédíò. Ẹ máa wo kàkà ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ ló mo ti fẹ́ sọ fún ẹ pé sùúrù ló gba èmi gan fúnra mi ò ṣáà dúró. Mo sọ fún ẹ pé dókítà tí mo lọ bá ó sọ pé kí n mú wá ní Wednesday. Máa mú lọ síbẹ̀. Àwọn tó dẹ̀ bá mi ṣe prayer lé lórí náà ò tí ì dákẹ́ àdúrà la máa gbà. Sùúrù ni o. Ẹni sùúrù ni o. Sùúrù ni mo máa ní. Sọ fún mi tó bá jẹ́ pé àbúrò ẹ ló wà nínú position tó wà yìí. Ṣé o bá sọ fún mi pé kí n ní sùúrù ni? Tó bá jẹ́ àbúrò mi kò sí nǹkan tí màá ṣe ju nǹkan tí mo ṣe. Jọ mí lójú àbúrò mi ni. So nǹkan tí màá ṣe fún àbúrò mi náà ni mo ń ṣe fún náà. Kò tí wàhálà. Nígbà tí bàbá fẹ́ kú ṣe ra mi léṣe tí ẹ lọ́rùn. Tí bàbá ronú pa kú síra mi lọ́rùn. Wọ àwọn solution sọ́dọ̀ tó wà lẹ́yìn ṣó ti gbọ́. Kò sí nǹkan tó bá ṣe sí àbí wọ́n ti gbọ́ náà. Mọ́mí ń bẹ̀rẹ̀ ní reception. Mọ̀ sí mi. Bẹ́ẹ̀ni.
Well, you can wait. All right. So, yes. What's the Abby? All right, I'm not sure. No problem. My dear. All right. Mommy. Yeah, well, okay, ma. Hey, sọ fún mi pé ń bọ̀. Ẹ máa ránṣẹ́ sí mi, mo á ń bá yín. Nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni wípé ó kàn wù pé kí n wá ti bí ṣá. Ìgbà tí mo kó ní sọ, mo ní àlékè mi náà ti ẹ̀yà òkè ṣe ìyá spíkà wọlé o. Àti ẹ̀fẹ̀ múra lé gan tẹ́lẹ̀ ọkọ̀ pé ṣàjẹ́ wá nǹkan yọjú sí ẹ. Well, no problem. Mi ò ṣe wàhálà. Kí n dẹ̀ tún lè gba 30,000. Mo fún àkáǹtì mi, ẹ ṣe yọ ń bẹ̀. Oníbẹ̀rẹ̀ ra nǹkan 30,000 ní mo rà. Màá ní kí PA mi fún yín 50,000 kó rà ń bẹ̀ ọ́, right? Ó ṣe ọkọ. Bẹ́ẹ̀ wọlé náà ló ń pè mí pé a fẹ́ jáde kó dẹ̀ ti yá. So kò sí wàhálà, wọ́n á fún yín lówó yẹn. Kò sí problem. Ṣé everybody set? All right. One more thing. All right. Sure. So, Ní yọ dúdú lọ títí. Lẹ́ẹ̀ mú lọ. Láti ẹ̀lì bẹ́ẹ̀ ṣe. Bóyá ká ṣe báyìí. Wọ ní mọ́tò tèmi wá. Bàbá àtẹ̀lé wa. Tí bá dẹ̀ débi tá ti máa dá lọ mọ́. Ẹ máa lọ àbí. Ó ṣe dáa ní ó ṣe àkọ́bí. Come in, please. Pàṣẹ lọ sí Kàmáyé ìjọba. Update me o. Thank you so much. Ọmọ ìlú Honorable Ṣàlàfíà ni. Honorable Speaker tabakpe méjèèjì kò tí ì léwọ̀. Ẹni tọ́kọ ẹ bá ti jẹ speaker, òun náà ti di speaker. Bẹ̀lẹ́, ṣe dáadáa ni. Àwọn ọmọ ńkọ́. Ṣé ò sí àmàrébú lọ́sàn-án? Kò sí nǹkan kan, mo wá sí sáìdì bíi ni mo wá ní kò ní dá kí n má yọjú sí i. Mo dey appreciate ẹ gan ni. Thank you very much. Ẹ ṣe gan ni sá. Ẹ dẹ̀kú tọ́jú wa sá. Sá, ó ti ń mí kò mímọ́ Ọlọ́run ní jẹ́ kí n rí lágbára Ọlọ́run. Ṣé wàá rí gbogbo ibi tí ẹ gbọ́kàn rí sí lágbára Ọlọ́run ẹ rí rẹ̀ gbà ń bẹ̀. Ẹ ṣe gan ikú tọ́jú. Ọlọ́run ló ṣe. Sórí gbogbo ọpẹ́ tọ́lọ́run ni. Àwa èèyàn tá a bá láṣọre fún yín, àwa kọ́ la ṣe Ọlọ́run ló ṣe onísábàbí lásán kan làwa Ọlọ́run rán wa ń ṣẹ̀yìn ni. So ọpẹ́ la máa fi fọ́lọ́run. Nǹkan tí mo kàn fẹ́ rọ̀ ẹ́ kó máa ṣe ń sìn ni pé máa fi àdúrà ran ọkọ ẹ lọ́wọ́. Ọlọ́run jẹ́ kó lè ṣe àṣeyege. So ti yẹ ń sìn, wàá dẹ̀ fi àdúrà ran pátì wa náà lọ́wọ́ káwa náà máa ṣàṣeyege. Ó ti gbọ́ lágbára Ọlọ́run á máa kọ́ ọmọ ṣe. Ẹ ṣe gan sá. Ẹ jẹ́ kí n máa lọ sá, mo ní kí n yọjú sí i. Ẹ̀ṣẹ́ ní tì ẹ̀kọ́ dákẹ́ báyìí mo tún ń ṣọ́ yín mo tún ṣe bí mo tún ṣe ń jubilate káàkiri yẹn mo tún ń wò yín báyìí gbà kí ló ṣe speaker mi tó ń ṣe báyìí kò yé mi sí rárá mo kàn fẹ́ kẹ́ ṣàlàyé fún pàtàkì ibà kẹ́kọ̀ọ́ sọ fún mi kó tó bá ṣẹlẹ̀. It is unbecoming of our speaker. Ètò ẹ pé wà hilarious adẹ̀rí ó dẹ̀ communal straight. Tó máa ń bẹ̀ sọ fún wọn. Thank you very much. Ṣé ló mi tó fún observation yìí? Because I wasn't happy then. Ẹ̀rí bá ṣàyẹ̀ ń ṣe kí ni ọkàn mi ò sí bẹ́ẹ̀. I need to tell you. Ọkàn mi ò sí bẹ́ẹ̀ rárá torí pé nǹkan tó ń ṣe mí gangan iná tó ń jó mi lé mi gangan. Oh God, ó ju tí a sọ. I understand it. Yeah. Personal problem. Yeah, it's a personal problem. Tó dẹ̀ really disturb me gidi gan. So it won't affect every day-to-day activities. Honestly, ní ẹni tí mo kàn ń wò mo kàn rí bí wọ́n yẹn ṣe ìfà ọkàn mi sí mẹ́rin mo kàn ń lọ bọ̀ ọ̀hán. My God. I was telling you, really disturbing. Well, if the speaker is not happy, then we are not happy. Yeah. Yes, ìdùnnú tí ó ní ìdùnnú tiwa. So, àdúrà tẹ̀lé gbàdúrà pé ohunkóhun tó máa ń dààmú yín lọ́kàn, ọlọ́jẹ́ kó lọ sókun gbàgbé. Oh, mo máa like ọ̀rọ̀ ẹ̀ very encouraging. Láì ṣe wípé ẹ ti ẹ̀ mọ nǹkan tó ń ṣe mí gangan.
ẹ dẹ̀ sọ pé ìdùnnú mi náà ni ìdùnnú everybody. ẹ tún wá gbàdúrà yìí pé Ọlọ́run á jẹ́ kí ìṣòro yẹn kó wá sópin. I'm very happy. Àmín bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ̀ ṣe máa ṣe. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe. Ilé àtọ̀nà oníkálùkù àwọn oníta àgbà. Abájọ́ ń ṣe lọ́wọ́ máa ṣe sókè sókè sókè. Làgbà tàbá ṣe second time is coming. That's my speaker. Now a lè ṣe fàájì. Ẹ bẹ̀rẹ̀ ẹni tí fẹ́. Mo ń ṣọmọ tó yẹ kẹ́ máa sá fún rárá. Mo lè sá fún ẹ because ìgbà tí mo ti mọ̀ ẹ́ because o ti ṣe ń láì mi pé because ìtàn ìgbà tí wà pẹ̀lú ẹ̀ báyìí mo ò ronú anything mọ́. That's why I love you. Bí wọ́n ṣe rí mi because èmi lọ́ọ̀bẹ bí wọ́n ṣe lọ́ọ̀. My life. Ṣé ẹ gbàgbé gbogbo promise mi ṣá o? Àgbàgbé ṣé mo lè gbàgbé life mi ni? O ti gbàgbé àti màá tẹ́jọ pàdé ni. Promise ojú mi ni pé you always be there for me. Mo lè rí bẹ́ẹ̀. So ẹran tó bá dẹ̀ ti kí fún ni kí wọn kí ní táwọn bá kí fún ni kí yẹn náà kí fún àwọn padà. Na so ṣe ọkọ mi. Hello, Engineer Bala. Ṣé wàá fà? Nice. Báwo ni everything? Very good of you. Inú mi dùn pé ọ̀nà mọ̀ slogan àwọn olóṣèlú. One good time serve another. So, mo máa fẹ́ nǹkan tó máa ṣe tó bẹ́ẹ̀ pé yẹ́ sí mi náà bá sọ pé mo tún gbàpò tí again, mo máa tó vote mi yìí lọ. Yes, 70% upfront. Mo kì í sọ̀rọ̀ kí n tún change ọ̀rọ̀ mi mọ́ náà. So there's no problem. To watch Monday unfailingly, just come down to my office. So I'm enjoy everything. Shubo, we'll take care of it. All right. Bye. Jimmy, not be one there. How do you feel now? Ẹ̀yin àtàwọn olóṣèlú yìí ṣá. Olóṣèlú báwo? Engineer mi ni now. Ẹ tún máa bá mi execute àwọn contract ni mo bá fẹ́ ṣe. Okay, kí lẹ tún wá ń ṣe this time around? No. I don't understand. Ṣé mo kí bàtà fẹ́ campaign àsọ fún àwọn èèyàn pé yà. A máa ṣe báyìí láti wọ́n fi dìbò fún wa tá fi wọlé. So then ṣùgbọ́n àwọn school kan wà tó yẹ pé wọ́n meet up standard àwọn levels àwọn school tó wà this time around. So àwa ti promise wọn gbà yín pa máa ṣe fún wọn in education ṣé wọ́n understand. So àwa ò pé a máa kó àwọn classroom fún wọn bóyá méjì ṣá ní school kankan. Báwo lè ṣe máa ń ṣe báyìí náà rẹ̀ bù? Ẹ ní ìtẹ̀. Wọn náà ẹ ní ìtẹ̀. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ó ṣeré o ó ṣe náà ni. Bí tìyẹn kọ́ mo fẹ́ kó understand what mo sọ. Ṣorí talk of education àwọn náà òbí tí standard education wà ní country yìí. Ṣorí without education kò sí èèyàn tó lè move forward now. Ó ti yé mi báyìí pé ẹ lè gbọ́ràn sí mi lẹ́nu àbí ẹ lè gbọ́ràn sí mi lẹ́nu mọ́ kò sí problem ẹ dà àwọn olóṣèlú yín mú. Jimmy. Kilo ti mama ti ke ta te. Ṣé bí ẹ lè gbọ́ràn sí mi lẹ́nu? Mo dẹ̀ ń sọ fún ẹ látẹ̀kọ́ fẹ́ sọ mí di fún. Jẹ́ ń sọ fún ẹ. O mọ̀ pé àwọn olóṣèlú ó ṣe o ṣe o tó bá ṣe náà o ṣe náà ló máa fi gbẹ̀yìn. A dẹ̀ ń sọ fún yẹn ṣe bí pé kinní wo fi mí lẹ̀. Jimmy, ma surprise. Ṣorí ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ni. Ma bọ̀. Ṣé ti project àbí mo ṣe project mi? Believe me. Kì í jẹ́ kó believe what mo sọ. Kì í jẹ́ kó believe. Má pè é sí. Yeah. No, tí màá tẹ́ bá yára máa sọ̀rọ̀ bẹ́tà ṣùgbọ́n má wọrí ṣùgbọ́n dábàá ready anytime wọn náà ló máa ṣe má wọrí ṣùgbọ́n take care máa pè é má wọrí ṣùgbọ́n alright.
That's why I'm funny. That's why I love you for me. Sorry, ṣùwárí lálẹ́ gbogbo eré tó fẹ́ ṣe gbogbo wa. Honorable Kazeem Afolayan, can we hear you? My right honorable speaker. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pípé ní ọmọ school start tó bá ti parí school tí ó bá ti ní math and English òfin ò fààyè gbà wọ́n kí wọ́n lọ sí higher institution. So ìdílé ló jẹ́ kí make a move ilẹ̀ Yorùbá la wà káwa náà lè tún gbé àṣà wa lárugẹ. Mo á make move pé kó jẹ́ pé ọmọ Yorùbá tó bá ti parí tí wọn ò bá ti ní Yorùbá nínú school start wọn kí wọ́n náà mọ́ wà eligible láti lọ sí higher institution torí a gbọ́dọ̀ mọ gbé àṣà wa lárugẹ. Pàápàá jùlọ àwa tá à ń ṣe òṣèlú tá a bá fẹ́ wọ sí house àbí whatever post kó jẹ́ pé wọ́n máa check math and English kí wọ́n máa check Yorùbá náà so ó dà pé yóò jẹ́ kí àṣà wa kó máa tẹ̀síwájú sá. Ok, ṣé a rí ẹlòmíì tó fẹ́ sọ kankan lórí ẹ̀? Yes, Honourable Bayo. My honourable speaker sir, gbogbo ara ni mo fi support nǹkan tí honourable colleague mi sọ. Ẹ̀yin náà ẹ wò ọmọ kékeré tí ò bá mọ̀ nípa àṣà láti kékeré kí ni nǹkan tí a fẹ́ jèrè lára wọn tán bá dàgbà yóò bá sì ní kékeré báyìí là àti pẹ̀ka àrókò àti pé òòṣà tá a bá ń ṣe tá a bá fọmọ èké mọ̀ ìtún ní ìtún parun ní parun tá a bá kọ́ wọn ní àṣà àti èdè láti kékeré ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá dàgbà wọn ò ní mọ bá ti ń kíyàn wọn ò ní mọ ìmúra èdè wa àti èyí tí ó bá àṣà wa mu ẹlòmíì ó wọṣọ yóò sì gbá àyálẹ̀ òmíì ó wọṣọ yóò wọṣọ tó ṣe pé ìdajì ara la mọ̀ wò torí pé àṣà aláṣà òun la gbé lárugẹ èyí tó jẹ́ tiwa gan apáti torí náà gbogbo ara ni mo fi support honourable colleague mi pé èdè Yorùbá ẹ jẹ́ ká fi sínú sílábọ̀ọ̀sì wa ká lè mú un ní dandan. Ok, níwọ̀n bá tí a ti rẹ́ ní second ẹ̀ can we have a debate on that? My honourable speaker sir. Ok, Honourable Májẹ̀kójúmi. My honourable speaker, èmi ò fi taratara bá gbogbo nǹkan tí àwọn ẹlẹgbẹ́ mi sọ láti àárọ̀ lọ. Charity begin at home. Ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ ròde. Èmi wò pé kò pọn dandan ká kàn nípa fún àwọn ọmọ wa pé dandan wọn gbọ́dọ̀ mọ nǹkan tó ń jẹ́ àṣà àti ìṣe. Nítorí pé èmi wò pé ẹni tí ó bá fẹ́ kí ọmọ òun kó mọ bí wọ́n ṣe ń kí wọn ní èdè Yorùbá tàbí kí wọ́n mọ àṣà àti ìṣe kí wọ́n kọ́ ọmọ wọn nílé tí wọ́n bá dẹ̀ rí pé àwọn ò ráàyè kí wọ́n fẹ́ ìyàwó sílé kí wọ́n fi ṣe full housewife kí ó lè máa bá wọn tọ́ ọmọ wọn ní Yorùbá àti àṣà àti ìṣe torí náà kò pọn dandan. Okay, another person? My honourable speaker sir, mi ò fi taratara support nǹkan tí colleagues mi sọ ń sìn nítorí pé n tí wọ́n rán wa síbì fún ara ẹwà àti àṣà wa wà nítorí ẹ̀ka dáàbò bò so kí sí gbogbo wa la ní ọmọ ta ní owó lọ́wọ́ ta lè fi rán ọmọ lọ sí overs so anybody tó bá wù tó bá rán ọmọ ẹ̀ lọ sí overs ó yẹ kó lè gbé padà wá sílé láti wá dáàbò bo àṣà rẹ̀ torí pé ìjókòó tá a wà ń bẹ̀ yìí ó lè di lọ́la kó jẹ́ pé àwọn ọmọ wa náà máa jókòó ń bẹ̀ ọmọ tó máa jókòó lórí ìjókòó yìí kó jẹ́ pé kò ní lè protect ẹwà àti àṣà àwọn tó fẹ́ ṣe òfin lé lórí so irú nǹkan yẹn èmi ò fi taratara kún ẹni tó sọ̀rọ̀ tó ń sìn so ẹni tó bá ní ọmọ ní òkè òkun kó mo gbà wọ́n nímọ̀ràn kí wọ́n kó wọn wá sílé káwọn náà wá jókòó kí wọ́n kọ́ nípa àṣà. My honourable speaker sir. Okay. My honourable speaker, this man is talking rubbish here. Rubbish. Sọ́kẹ́dọ̀ mi ni. Yes, my Sọ́kẹ́dọ̀ mi. man. Ṣé èmi tí mo lọ́mọ lábúrò ni wàá lọ fún àwọn ọmọ mi wá ní? What are you talking about? Stupid thing. Màá gbá ọ̀dọ̀ mi. Màá bẹ̀rẹ̀. Ó lè dọ̀.
dédé wòye o èyí ni ìròyìn tí a mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Mercury Television. Tóyìn Ṣódípọ̀ ni oníròyìn mi. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti pàṣẹ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ ya àwòrán tí à ń pè ní tattoo sí ara. Ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì ní èyí tí àwọn olóyìnbó ń pè ní zagging. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn mìíràn àyà àkekèé, ejò, orí kìnìún sí ẹ̀yà ara wọn àti ní bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì wọn. Ní kété tí ìjọba sì ti ṣòfin yìí tán ni àwọn agbófinró ti bẹ́ sígboro tí wọ́n ti ń kó àwọn tó ya irú àwòrán báyìí sí ara. Bákan náà, ẹni tí ó ń gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì ni àwọn ọlọ́pàá ti ń kó káàkiri. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ onímọ́tò àti ọlọ́kadà ti wọ irú ìdí báyìí tí wọ́n sì tibẹ̀ ní jàǹbá látara àìlèmójúkúrò wọn. Mo ní mítìn pẹ̀lú àwọn nǹkan tí mo ṣe lọ́wọ́. In fact, àti mo tún bá wọn kan ṣe àkọ́ tó ṣì wà nínú wa pé àwọn èèyàn mi rè mo gbọ́dọ̀ wà ní ojú sí wọn. Ẹjọ́ ẹ máa rí ibi lọ sí mi. Ṣé kò wá sí tí mo ní? Honourable Speaker, nǹkan tí a torí ẹ̀ wá báyìí, tí ẹ bá rántí ìgbà tí a jọ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, a jẹ́ kẹ́ mọ̀ pé àwa ọ̀dọ́ we are the pride of tomorrow. But ìgbà tí Ọlọ́run dẹ̀ gbé yín débẹ̀, ó dàbí pé gbogbo nǹkan tá a jọ gbé dání gẹ́gẹ́ bí àdéhùn ṣiṣẹ́ tó àwọn nǹkan yẹn mọ̀. So everybody ti ń bínú. Àwọn ọ̀dọ́ wa ń complain, ó wá ń put fault yẹn sórí wa. Nítorí pé àwa tí a gbé yín wá nígbà yẹn náà ni wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà yín tàṣíwájú ṣe àdéhùn tẹ́wọ́ bá wa ṣe mú àdéhùn yẹn ṣe mọ́. Gbogbo wọn tí wọ́n ń bínú sí tó ṣe wá ń bínú yẹn wọ́n wá ń sọ pé even constituency everybody kò sí nǹkan kan tẹ́ ṣe síbẹ̀. Gbogbo nǹkan tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣe wọ́n ti wá ráyè láti ẹ̀ ti bá yín sọ anything mọ́ àbí báwo ni ọkùnrin. See, let me buttress your point. Speaker, sorry sir. Ṣé anything o? I must be sincere with you. Ṣé anything, you did nothing. Because ṣe rí àwọn bàbá, àwọn màmá, àwọn arúgbó, àwọn ọ̀dọ́, everybody ń para ń gbòòrò. Wọ́n máa bá yín sọ̀rọ̀. The way you even do pẹ̀lú wọn, àwọn appreciate ẹ̀. Wọ́n máa bá yín sọ̀rọ̀, ẹ máa gbé wọn gbọ́ngbọ́ngbọ́n. Wọ́n máa sọ̀rọ̀ sí, ẹ máa snub wọn. It's not it o. Honestly, you did nothing. Nothing. Ṣé gbogbo wọn tí ìfẹ́ wa bá mi sọ lónìí àbí tó ṣe kù? For now, kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Tí máa gbọ́ yín dáadáa, ẹni mi ṣe kọ̀ọ̀kan. As a speaker, gbogbo àwọn youth tí mo sọ pé máa ràn lọ́wọ́ ni mo ràn lọ́wọ́ tẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ ilé wa ń gbowó ẹ̀mí kọ́pìtì. Gbogbo àwọn youth tí mo ní máa ràn lọ́wọ́ ni mo ràn lọ́wọ́. Gbogbo nǹkan tẹ̀lé gbé wá síwájú mi là follow. Yes! Now, football competition tẹ̀ sọ pé fẹ́ máa ṣe yearly. Mo kó ẹ̀ fún mi náà. Ẹ ṣé àbẹ̀ ṣe náà. Gbogbo àwọn youth tí mo sọ pé fẹ́ máa ṣe. Ní rí ìròyìn náà jù báyìí lọ. Ẹ̀yin òbí wa, ẹ jẹ́ ká máa ṣàmójútó lórí àwọn ọmọ wa lórí àwọn ọ̀wà tí kò tọ́. Lẹ́ẹ̀kan sí Tóyìn Ṣódípọ̀ lórúkọ tèmi títí dìgbà tí wọ́n ti pàdé. Ire o. Àwọn èèyàn ní gbòòrò inú bí wọn, wọ́n dẹ̀ ń para. Àwọn náà dẹ̀ mú yín débi tẹ́ ẹ wà lónìí. Ẹ má fi God, ẹ má fi àìmoore bàjẹ́. Sorry sir. Well, I don't have anything to say. Tí nǹkan tó bá ṣe ò bá ti tẹ́yìn lọ́rùn. Mi ò lè para mi. Àpapọ̀ owó tí mo ń gbà láti state. Personal money mi wọnú ẹ̀ náà. What are you telling me? Òtí lọ, Christmas ló ń bọ̀ yìí sí. Gbogbo yín máa gba rice, gbogbo yín máa gba wákò, gbogbo yín máa gba chicken. Yes, I'm telling you. Yes, bí wọ́n ló ti ń jáde. Ṣé gbogbo ẹ̀ka mo ń gbà láti state mi? Ìtọ́jẹ́ tèmi personal one mi náà mo ń lọ tó jẹ́ àlàwá sí sí mo ń gbà. What are you telling me? Gbogbo nǹkan tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ládùúgbò gbogbo àwọn ìyá inú rẹ̀ máa lọ mobilẹ̀ àti máa bá mi. Ìtọ́mọ̀ ti kú, ìtọ́mọ̀ ṣe kò mọ, ìtọ́mọ̀ ẹ̀fẹ́ wọ school. No, mélòó lọmọ tí mo bí? No, just tell me. My brother, let's go. Yeah, telling me, you baby, you shake on. Speaker, you did nothing. I did nothing. Okay, I don't want to do anything again. Go away. No problem. Yes, I'm away. I won't do anything again. Ìwọ tí mo fẹ́ kẹ́ rántí mi. Ọdún mẹ́rin ló máa ń kú. Just go. Mi ò ní ìfẹ́ kọ́kẹ́ àkọ́ mọ́. Go. Ṣé ìdẹ́gbẹ́ mi wọlé? Ṣé ìdẹ́gbẹ́ mi sẹ́ẹ̀? Sorry for your life. Sorry for yourself. Listen.
Wọ́n méjì ẹ̀ fún ọgbọ́n. Right! Ọlọ́run always talk about it. I don't know.